ọ̀rọ̀ rẹ o ẹ máa bọ̀ kẹ́ wá gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí, ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe ṣàríà law ní Nàìjíríà, kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux, kí wọ́n fún àwọn ní 1 billion naira. ẹ̀yin èèyàn wa nílé ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa Opeyemi Omoade TV. ìròyìn tá a mú wá sétí gbọ̀yìn lẹ́kùnrẹ́rẹ́ òun náà ni wípé ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìyá tí wọ́n gbé ìyẹn vice principal ilé ìwé náà ni wọ́n gbé ìbọn sí wọn létí kàkàkà báyìí tí wọ́n ń sọ fún wọn wípé kí wọ́n máa sọ fáwọn èèyàn kí wọ́n máa sọ fáwọn ará Nàìjíríà wípé àwọn ò fẹ́ ṣẹ̀ríà ìyẹn àwọn báńdíìtì. àwọn ló sọ fún ìyá wa yìí pé kí wọ́n sọ síta wípé àwọn ò fẹ́ ṣẹ̀ríà, bẹ́ẹ̀ ni wọn ò fi tipátipá máa wọn pé káwọn kírun, bẹ́ẹ̀ làwọn ò béèrè owó, àwọn ò sì béèrè mọ́tò lọ́wọ́ ìjọba. ohun kan ṣoṣo tí àwọn fẹ́ ni wípé kán fi àwọn ará àwọn lẹ̀ tí wọ́n wà ní àgọ́ ọlọ́pàá ìyẹn ní Ìbàdàn. òun ni àwọn fẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n fi sílẹ̀ o. nǹkan táwọn ń béèrè nìyẹn, àwọn ò béèrè jù bẹ́ẹ̀ lọ. àwọn bàbá wa máa ní ẹnu nípọ̀n láti ń gbọ́n pọ̀n. ẹ má bọ̀ kẹ́ wá gbọ́ láti ẹnu ìyáàfin wa yìí fúnra wọn. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun. ṣebí gbogbo wa la rí bí ìyáàfin ṣe kọ́kọ́ ṣe wọ́n gbé ìbọn sí wọn ni pé ó yá sọ̀rọ̀, ó yá tètè sọ̀rọ̀ báyìí, àìjẹ́bẹ̀ máa bló orí ẹ̀ dànù. nǹkan tí wọ́n ń ṣe fún ìyá yìí nìyẹn tí ìyáàfin sọ wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kán pa wá, ẹ má jẹ́ kán fẹ̀mí wa tàfàlà, ẹ má jẹ́ kán fi wá ṣe politics. ṣe bẹ́ẹ̀ rí báyìí ọwọ́ ti tẹ àwọn Fúlàní báyìí. kí ni ó dé ẹ̀yin fẹ́ kí wọ́n fi àwọn èèyàn yín lẹ̀? ẹ wá kó àwọn ọmọ tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ẹ dẹ̀ ń fìyà jẹ wọ́n. ilé ìgbà ríro. kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn. látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandandan ká mọ kírun níbì. wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́. ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́. ẹ dákun ẹ̀mí wa ó wà lórí okùn ni. ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́. ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún, the release of their people. They have not asked for any other thing. wọ́n béèrè any other thing. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. ẹ dákun ẹ jọ̀ọ́. ẹ̀yin aráalé òun lẹ ti gbọ́ yìí o. kí ni ká ṣe báyìí? kí làwa fẹ́ ṣe sí i? ohun tí a ṣàmọ̀ ni wípé Fúlàní ló ń pa wá, Fúlàní ló ń pa Yorùbá. ẹ jẹ́ a tètè jí. awareness lélẹ́yìí kí a máa rí, kí ojú wa máa là sí báyìí pé tá a bá ti ń rí Fúlàní ká mọ̀ wípé a kì í ṣọmọ ìyá o. torí wípé ẹ wo nǹkan tó ń ṣe fún àwọn èèyàn yìí nínú igbó. ìyá yìí láti bíi 24 days ago aṣọ kan tí wọ́n ń wọ̀ nìyẹn. tẹ́ ẹ bá wo fọ́nrán yìí dáadáa wọ́n ní ó ti pé 24 days táwọn ti wà pẹ̀lú àwọn báńdíìtì yìí. ẹ̀yin imagine wọn ò fọnú wọn wẹ̀.
nínú òjò ń pa wọ́n mọ́ nínú igbó ńbẹ̀, àmọ́ bóyá ó ní abẹ́ ihò kan tó kó wọn sí ni àbí orí ewé ńbẹ̀ náà ni wọ́n ń sùn ni wọ́n ń jí. Ẹ jẹ́ ká jí o. Ẹ̀yin aráalé, àní rí jù bẹ́ẹ̀ lọ nínú fọ́nrán tòní. Gẹ́gẹ́ bí èmi á ṣe máa sọ wípé ibi tẹ́ ti ń rọra dátà kò ní tán bẹ́ẹ̀ o, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, ẹ ò ní rí nǹkan gbé sọnù bí kò ń ṣe bí ọmọ. Ire lójú owó rí, ire báyìí lójú yín máa rí. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Gbogbo wa báyìí làjọ máa ṣe rere lápapọ̀ ẹ̀yin tó yín mí. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti tẹ subscribe button tó bá jẹ́ gbà àkọ́kọ́ yín leléyìí. Tí ẹ bá sì fẹ́ràn fọ́nrán yìí, ẹ má gbàgbé láti tẹ like. Ire o.